ìfẹ́ sọ̀hún wọ́n fi yẹ àwọn kọ́ máa jẹ́lẹ̀ àfà yìí ọmọ ogun ni ẹni àwọn kọ́ máa jẹ́lẹ̀ àfà yìí ẹni orí ọ̀gbọ́dọ̀ tó ẹni tí ń ṣẹlẹ̀ yìí lẹ́yìn tí ń ṣẹlẹ̀ yìí àti làwa òkè ìmọ̀lẹ́ ni gàmbàrí ni gbogbo ìrọ̀lẹ́ ló pé ẹni tí ń ṣẹlẹ̀ yìí gbogbo àwọn jàmáà ṣé ń bà wá ló jẹ́ àbí ọ̀gbà wá ló jẹ́ bàbá ìmáàmù bàbá alákàlábì Nílọrin tàná ti rí kọ́ yìí. Àlàní ní dédé etí lọ láyé bí ń ṣẹlẹ̀ nílùú lọ́dẹ bí ọba ronú ẹ̀ ń palẹ̀ lẹ́kọ́. Ìlàyé láàyè láti máa yọ bó ṣẹ̀ṣẹ̀ lọ́rọ̀ ìmàtí. Ìlọrin àná tó já sí wípé ogun gẹ́gẹ́ pẹ̀lú ìròyìn dáadáa. Ìlọrin àná tó já sí wípé ogun gẹ́gẹ́ pẹ̀lú àwọn mẹ́rin àwọn àfáà. Ètò ìṣẹ̀lẹ̀ yìí ká padà ìjókòó tó wọ́n tó yìí. Àjòkó yìí láti wá bàtà fáà kájẹ́. Àbí láti wá bú ẹnìkan. Láti wá bú ẹnìkan. Ìlàyé láàyè láti alágún fún mi lọ bí bẹ́ẹ̀ tí. Ìlàyé láti alágún fún mi bẹ́ẹ̀. Gbogbo tí ń jẹ́ lọ́rin mẹ́ta náà ni ààfin òkè ìmọ̀lé àti ìsàlẹ̀ gàmbàrí. Gbogbo tí ń jẹ́ lọ́rin mẹ́ta náà ni àwọn bàbá alákàlámbì ní. Àwọn bàbá alákàlámbì ní. Àwọn bàbá wa ń sàlẹ̀ kòtò ní. Bàbá wa ọlọ́run jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ òkè ìmọ̀lé làwọn. Mẹ́tẹ̀ẹ̀ta ló pé. ìlàyé láàyè sí Gbogbo wa lè pé báyìí, táwa gbé lórí wípé kí tẹnìkan bàjẹ́. Àdébí a ti máa sọ wípé méjì náà ni o. Mọ̀láni Al-Mudir. Ó bá ti wípé ẹnu ẹnìkan ọ̀gbá wípé yọ ìmámù Kanda kúrò ní ọmọ ogun bàbá ẹnu ẹnìkan ọ̀gbá. Àwọn oníwájà wá wáyé bàbá ẹ̀dá gbogbo rí ọlọ́run. Wíwájà wáyé gbogbo ọ̀dọ́ lọ́rí sunkún o. Gbogbo bíbí lọ́rí sunkún o. Ṣé eléyìí tó ń dákọ̀ ọ́ ṣé kì kan bàjẹ́ ni àbí kì kan dà? tí wọ́n fi ń dá sí. Ẹ mẹ́jọ sọ̀rọ̀ tí Mọ̀láni Al-Mudir dáàmà sọ̀rọ̀ wípé kí bàbá yọ́nú sí wa. Ọlọ́run ní ká yọ́nú sí wa. Ọlọ́run ní ká yọ́nú sí wa o. Ká sọ̀rọ̀ tí ó kù àwa pẹ̀lú Ọlọ́run tó já sí pé bọ́lá ń bá bẹ̀rẹ̀ rẹ̀ lọ́wọ́ wa sáfìrí àbá àdé fìrí. Ìlàyé láàyè láti máa yọ bó ṣẹ̀ṣẹ̀ lọ́rọ̀ ìmàtí. Ìlàyé láàyè Èmi a máa wá sọ wípé ṣẹ́jẹ́ bàbá ṣe kárí màá tún máa bà nǹkan jẹ́ ni. Dàrẹ́ẹ̀tì ẹ̀jẹ̀ ṣe kárí mi làwà ṣéwù Dáníálù làwà. Àbẹ́ lọ ṣe Dáníálù kú òun ọmọ Mọ̀láni ṣe kárí mi ni. Ẹlẹ́kẹ̀ẹ́ta wọn nù. Ọmọ Dáníálù làwà. Ṣéyìkù ọ̀pọ̀ ìlà ṣúká bẹ́ẹ̀ bá ọmọ onílù ọ̀wá nífẹ́ kí ó tú kò nífẹ́ kí ó bàjẹ́. Gbogbo àwọn bàbá tá ń sọ yìí, bàbá ṣe kàádẹ, bàbá ṣe kàádà, bàbá àlájí àgbà, gbogbo wọn sílísílà ní ipasẹ̀ Mọ̀láni ṣe kàádì ní gbogbo wọn tọ̀ wálẹ̀ yìí. Ìlànà máa yíyá sí ìlànà máa yíyá sí omi yóò máa lọ, omi yóò máa kíbò sí. Ṣébí gbogbo ẹni tí ń jẹun lọ́wọ́ tátàpá lórí abọ́kẹ̀lẹ̀ àárọ̀ òní omi ní ọmọ kíbò sí pé omi. Ìlàyé máa yíyá sí máa yẹ kó sí ìlú ìbàjẹ́. Ẹni tí ń lóògùn
tómi wá tó oògùn wá tá a ṣe sí lọ́nà fún ọtọ́ ha lọ́rùn omi ní ọmọ kíbò sí pé báwo bu omi. ìlànà máa ń yọ̀ fún máa yẹ gbogbo fún ìlú òní bàtẹ́. bára dọ̀tí omi láàfin ẹ bá ń bú omi fi fọra tó dọ̀tí yìí. máa yẹ gbogbo fún ìlú òní bàtẹ́. ìlànà rẹ̀ sí ha. ẹ dákun béèyàn bá wá mú omi tó parí lérí níbo lèèyàn fẹ́ lọ. táwa ni Maulana Al-Mudir. èmi a máa sọ wípé mo jẹ́ dídú díìnì Ádámù náà wọ́n mú fún ti díìnì Kámálù náà. ìyàwó àjẹ́nà àmáyé ìlú máa ṣílò náà wàtàlú bí ayé àdàbẹ̀ ṣìláwò lè mẹ́lá lèrò náà àjáde alóòsọ èkó ìgbàgbọ́ ló wà lèrò náà. ọ̀dìrúwí Marika sini ummi Habibullah iya Adamuna ilahi Rabbi suni ulana inale adai magirula Mudiru Marika sini ummi Mudiru Marika sini ummi Habibullah ilahi Rabbi suni ulana ilahi Rabbi suni ulana minali adai magiruna minali adai magiruna. Baba wa Maulana Al-Mudir ọmọ àgbẹ̀yìn tẹ́yìn sí bàbá mi alátàdá. ọmọ àgbẹ̀yìn tẹ́yìn sí ọmọ bàbá mi alátàdá. Sàlámù wáyé ìgbòrí àbàdá. Aláàmọ̀ bọ́ọ̀lù ṣàdá. Sàlámù dáìmọ̀ ní àpọ̀lọ̀. Aláàmọ̀ ìlú fàlùdà. ọmọ ìlú òní fẹ́ kí ó bàjẹ́ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ yóò da bàbá ẹjẹ́ lọ yóò dùn mọ́ wa. ìbí ṣẹlẹ̀ ṣe ṣẹlẹ̀ ń jọ́nà bọ́ bá gbọ́ta yìí lọ kí la fẹ́ ti fọ́lọ̀. ọmọ wípé tí ó máa bà inú jẹ́ ni wípé aláfíà mo gbẹ́dẹ̀ lọ́rin kí ló dé tí wọ́n wá rù mí kúrò lọ́rin lálẹ́ ìlàlàáfíà. aláfíà mo gbẹ́dẹ̀ lọ́rin tí nǹkan kò ṣe mí ọwọ́ adìyẹ ẹ̀sà máa ṣẹ̀ṣà ẹ̀sà máa ṣẹ̀ṣà kí ló lè dé. bàbá wa ni mo ní fáìsì ọ̀dọ́ yín àwọn kan lọ ọ̀dọ̀ fáìsì ọmọ tó yí àwa wá dúró wípé wàá ya fáìsì tiwa látara tí àwa níwà àtúnṣe la wá àtúnṣe Maulana Al-Mudir ká ní ìbá ṣe pé iṣẹ́ Ọlọ́run láàrin lára ayé ká fi tẹ̀lé yìí tí ẹ bá ṣe sí Ọlọ́run èlé tẹ̀lé yìí bàbá. Torí àwọn tí wọ́n bí àwa náà wá tó pariwo káàkiri ayé. Àwọn táwa tẹ̀lé yìí lè ọ̀kan nínú wọn ní sọ̀rọ̀ fún yín bàbá. Ẹ dákun torí Ọlọ́run. Àwa ń yájú wa látara bàbá pé gbogbo ibi táwa ń sọ̀rọ̀ Ọlọ́run táwọn èèyàn ń sọ̀rọ̀ Ọlọ́run àwọn ọ̀sọ̀rọ̀ lọ́bẹ̀. Bàbá ẹgbẹ́ ènìyàn yẹn. Kálukú sọ dédé ọ̀rọ̀ yìí. Dédé tó o bá ti mọ̀ wípé ó sọ. Gbọ́gbọ́ Ọlọ́run dáadáa ni ó sọ. Ó mú kanu méjì ni o. A sì ní civil defense. Sáwọn náà máa wá wò wá pẹ̀lú àbá. Ẹ máa múra yín ni. Àwọn ọ̀nà lẹ́yìn o. Wọ́n ti sẹ́ dìde. Ẹ dìde. Sádà. Lẹ́nu àwọn ibi tí wọ́n ti ń ṣerú ẹ̀. Àwọn tó bí àwọn ìṣerú rẹ̀. Ìtawà báwa kọ̀hún. Ṣé bí gbogbo dá ń tọrọ àtọrọ ẹ̀ lọ́dún èèyàn Ọlọ́run làwọn ń tọrọ rẹ̀ fún. Bàbá wa ọmọ kéwú ọmọ tó Maulana Sheikh Adam ẹ̀yin náà ti gbé pọ̀ jù báwọn
ẹ dákun torí Ọlọ́run. ẹ̀yin náà dákun. ẹ̀yin náà dákun ẹ ti kíní yẹn ti édé ń pọ̀ jù báwọn. ẹ tún yọ ọ́ ẹ tún gbẹ̀gàn kúrò ẹ tún fi sí Ọlọ́run ṣàánú yín. gbogbo tí ẹ máa wá láyé pátá yẹ́yẹ́ láti ní ẹni ìrí ayé wa lọ́lọ́run ti ṣe fún yín. àmọ́ a fẹ́ kí Ọlọ́run ọkọ̀ ìsan kẹ́ ẹ gbẹ̀sẹ̀ ẹni tó bá lé àfáà rẹ̀ jẹ́ làbí ìṣeré yìí. eléyìí ká sọ yìí bàbá yẹ́yẹ́ nílọrin ẹ̀ka tí ń ṣeré ní pé ẹ̀yin náà dá ọmọ èdè ká fi ní ẹ̀dá ọmọ pé tó ní pé ẹ̀sìn àwọn tí wọ́n gba ní àfáà àwọn ọjọ́ lánàá àfẹ́jẹ́rú ẹ̀sìn rẹ̀ gbọ́dọ̀ yìí ni. àbẹ̀yìn náà ni ẹwà náà ipe mọ̀lára ṣe káàdà olóore wọn nìyí mọ̀lára Al-Mudir olóore wọn nìyí kéde olóore yín wọ́n ẹ̀sẹ̀ wọn olóore yín ni wọ́n babalágége tàná àti babalágége tòní. ẹnìkan wọn ò ṣe tí ọ̀dà fún yín. àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ eyín àti ahọ́n wọ́n máa ní misunderstanding. wọ́n ti súnmọ́ra wọn tó. àti wáàsí àti programu. àtúnṣe. ìjókòó yìí wọ́n fẹ́ sí ìfẹ́ sọ ọ̀hún wọ́n fi yẹ àwọn kọ́ máa jẹ́ ilé àfáà yìí. ọmọ ogun ni ẹni àwọn kọ́ máa jẹ́ ilé àfáà yìí. ẹni orí ọ̀gbọ́dọ̀ tó. ẹni tí ń ṣẹlẹ̀ yìí. lẹ́yìn tí ń ṣẹlẹ̀ yìí àti làwa òkè ìmọ̀lẹ́ ni gàmbàrí ni gbogbo ìrọ̀lẹ́ ló pé ìdí ń ṣẹlẹ̀ yìí gbogbo àwọn jàmáà ṣé ń bà wá ló jẹ́ àbí ọ̀gbà wá ló jẹ́. bàbá ìmáàmù bàbá alákàlábì. nílọrin tàná ti rí kọ́ yìí. bàbá ẹnjìníà bàbá ìtẹ̀gìrì ní bàbá ọlọ́ndẹ́rẹ́ bàbá ìtẹ̀lẹ̀ kòtò pàwálẹ́kùn àbí ọ̀pàwálẹ́kùn. ẹ dákun torí Ọlọ́run torí tọ́lọ́run tó gẹ́ báwọn. gbogbo ìwọ náà tó ń dá sí. gbogbo ìwọ náà tó ń dá sí bí ó ṣe dá. olójú rere Al-Mudir ó tó gẹ́. ojú rere Ọlọ́run ni pé ká ló ojú rere Ọlọ́run ni ẹ̀fí á wá. gbogbo ìwọ tó ń dá sí torí ojú rere bàbá ọmọ akéwù dáadáa ìwọ náà ó tó gẹ́. ojú rere Ọlọ́run ni ọ̀wá. kálówó kàlẹ́ bá fẹ́ gbà iye tí wọ́n fún ọ yóò níye àmọ́ iye tọ́lọ́ wọn fún ẹ̀dá kò ní. وعزمتان للأولياء كراما وعزمتان للأولياء كراما ومنفى فبذا كلاما. bàbá nu jẹ́ Ìlọrin ni kí lọ́rọ́ má bàjẹ́ ni àti bàbá kìíní àti bàbá kejì ẹgbẹ́ irú àwọn méjèèjì ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀ lè rí. gbogbo àwọn alẹ́ àlẹ́ ọgbà kan.